Ẹ káàbọ̀ padà bó ṣe ń lọ lórí pápá Orísun tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ láǹfààní láti máa wọlé òun ló ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn atọ́kùn mi kó tó di wípé a lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan à ń sọ̀rọ̀ nípa bí ikú ṣe pa ojú akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà fún ikọ̀ Super Eagles Ahmadu Shuaib bó ṣe di wípé òun náà tó filẹ̀ ó fi ṣaṣọ bora ṣùgbọ́n kinní kan ló ń kọ mi lóminú nínú oṣù June tá a wà yìí torí pé mi ò ní ṣaláì má mẹ́nu bà àwọn akọni tí wọ́n ti fi dà lélẹ̀ nínú eré ìdárayá ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti òkè òkun nínú oṣù yìí kọ́ ni Muhammed Ali ṣẹlẹ̀ June náà ni kọ́lọ́ má jẹ́ kó ju òkú àgbà ni ṣùgbọ́n kò sí gbàgbé ẹni ṣe dàgbà tó náà tó bá dáa sí ni èèyàn lè fẹ́ kó kú wọ́n ní ara ilé mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn yìí ò lè fi wá láàárọ̀ lásán wọ́n ní fòròfòrò mú ìyàwó sàn ju yàrá fìfo lọ kéèyàn ṣàgbé sílé kó máa balẹ̀ jẹ́ ó sọ ju kéèyàn wà lápọn lọ torí pọmọ burúkú náà lọ́jọ́ tiẹ̀ tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà tẹ́ wà nínú ilé ṣùgbọ́n kí ló wá dé Stephen Keshi náà tiẹ̀ tún tẹ̀lé nígbà tí mi tiẹ̀ gbọ́ bí arákùnrin ṣe sọ lẹ́ẹ̀kan Stephen Keshi mo pé ó ṣe wá jẹ́ pé nínú tó bá jẹ́ pé ní ọ̀nà bòmíì ni ọ̀rọ̀ yìí kọ mi lóminú kí la lè sọ nípa kákọ́kọ́ mu látòrí Muhammed Ali káwa tó wá sísàlẹ̀. sórí gbogbo àwọn tó kù yìí another angle lèmi fi rí gbogbo ọ̀rọ̀ yìí àwọn olómi máa ń fún bóyá mi ò ní rè mú òsín pé àkíkù tamilára ni ó tamilára ó dùn mí pé àwọn tó mọ tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá indigenous akọ́nimọ̀ọ́gbá jù Nàìjíríà yìí àwọn méjì láti pàdánù yìí àmọ́ ojoojúmọ́ làwọn èèyàn ń kú ẹ mẹ́ẹ̀ká gbàgbé àwọn tí wọ́n ń kú yẹn náà as in ó ti dàbí preset ni pé people must die every day and people must come back to this earth so àwọn tó ń kú yẹn mí dà ń pé àmọ́ wọn ló yẹ ká máa dàbí ń pé bóyá nǹkan ò ṣẹlẹ̀ lójoojúmọ́ nǹkan ṣẹlẹ̀ ó get ṣùgbọ́n àwọn méjì tó kú yìí ń ṣe yìí ibo la fẹ́ put place wọn sí ní Nigeria football because nísìnyí tábà máa lọ sọ́tà lọ tábà máa sábọ̀ ó dà ń pé Shuaibu la máa ń sá lọ bá tábà máa sá lọ tábà máa sábọ̀ Keshi la máa sá lọ bá la fẹ́ sá lọ bá lọ bá yẹn sí. ó sún mi o ìbéèrè tí àwọn ará ilé a máa dáhùn lọ́wọ́ nìyẹn. tábà tiẹ̀ ní ká wo ibi tó ti ní ká mú Muhammed Ali mo kà nǹkankan láìpẹ́ nípa ẹ̀ ni pé tí èèyàn bá nǹkankan ló máa ń jẹ́ kí irú àwọn èèyàn kó yàtọ̀ sí bí ordinary person ẹ má bínú ara lẹ pé mo lo that ordinary now tó bá wo Muhammed Ali ó ní special treat kan ní ara now nígbà tó wà ní ogún ọdún a rí pé arákùnrin kan wá gba kẹ̀kẹ́ nígbà tó gbà kò lágbára láti lọ bá arákùnrin ṣùgbọ́n ó ké lọ bá arákùnrin ọlọ́pàá kan ọlọ́pàá yẹn wá ní tó bá wọn kóun fẹ́ gba kẹ̀kẹ́ yìí padà kó lọ máa kọ́ bọ́ ṣe ń ja ẹ̀ṣẹ̀ ó tẹ̀ ní kó lọ máa wò ni nígbà tó bẹ̀rẹ̀ sí ń wò nígbà tó náà wò pé interest mi wà bẹ́ẹ̀ ó develop interest yẹn tó bá dẹ̀ rí Muhammed Ali kò jà nítorí pé bẹ́ẹ̀ kò lè lówó lọ́wọ́ ó sọ ó ní gbogbo nǹkan tó ń ní ní ayé yìí ó ní pé òun ń jà for humanity ni tó bá dẹ̀ wù ó fight gan fún àwọn Black America gan nígbà tó tẹ̀ pé kó wá join army ó wò pé no ó refuse kí ni ìdùnnú wọ́n sọ pé kó lọ pa ó ní kí ni ìdùnnú kó ń bá lọ ń pa àwọn èèyàn báyìí. yes èèyàn bíi mo fẹ́ nínú ní ibi 12 yẹn ẹni tó ní kó lọ kọjá yẹn ó lọ ní ó kọ ní bó ṣe jà after 2 weeks or 6 weeks or so ni Muhammed Ali ó mú in first bout ẹ̀. bẹ́ẹ̀ni 6 weeks àwọn lomi ti jà tó ti gbá kí n tó ti train fún bí i 2 years gan wọ́n ti jà yẹn eléyìí determination wà bẹ́ẹ̀ ni determination wà bẹ́ẹ̀ pé kò dẹ̀ ṣe pé èèyàn kan fagbára gbà lọ́wọ́ kò dẹ̀ ṣe pé torí pé owó tí mo fẹ́ ní àbí nǹkan tí mo fẹ́ ní kò ṣe bẹ́ẹ̀ tó bá rí gbogbo court tó kọ kò ń ṣe àwọn onífúbọ̀ nìkan gan lórí even the professionals wọ́n hard there to carry àwọn wọn lọ ń kà pé wọ́n ń lo ọ̀rọ̀ ẹ̀ nítorí pé èèyàn ti rí pé èèyàn ní pé ó ló ń bá àpàtàjà ó ló ń ṣẹ́gun ẹ̀ ó ló ń bá òkèjà ó ló ń ṣẹ́gun ẹ̀ ó ló ń sọ ògùn yàrá ìlágbára tó bá tún wo tíìmù ẹ̀ náà tó máa fi tó bá ti fẹ́ wọ oríire bẹ́ẹ̀ni I flow like a butterfly I feel like a bee. ó ní mo léfò bíi labalábá ó ní mo ta bí agbọ́n. tó bá dé ìrísí ẹ̀ sórí ìwọ tó fẹ́ kọjú ẹ̀gùn àti tágan ìwé àti máa bẹ̀ ń pé bó dẹ̀ ṣe léfò yẹn ìṣesí ẹ̀ wá máa wò pé nítorí líléfò labalábá ní ọ̀pọ̀ ìgbà máa ń túmọ̀ sí wípé èèyàn máa ń wò gẹ́gẹ́ bí nǹkan tí ò lè rilẹ̀ ní orí omi ìyẹn túmọ̀ sí nǹkan téèyàn lè fọwọ́ kan fà dé wáyà
ṣùgbọ́n mo léfo bí labalábá ni ṣùgbọ́n tí n bá kàn ẹ́ màá ta ẹ bí agbọ́n ṣùgbọ́n kinní kan bó ṣe wá sọ wípé òun sọ Ògùn di aláìlágbára níbi tí ẹ̀rọ Ọlọ́run bá mi sí nìyẹn bó tiẹ̀ jẹ́ wípé bí ọdún 32 years òun ni ó fi bá àìsàn tí ó ṣe ní ọpọlọ ló fi bàjà tó dẹ̀ wá jẹ́ pé kinní ẹ̀ náà ló wá padà wá. òun làwọn Yorùbá ṣe sọ pé àìsàn láríwò àrítọ́lọ́jọ́ ṣe. sọ má bínú torí irú àwọn sports people yìí ó máa ń ní àwọn kankan tẹ́ ń pé ó máa ń ní side effects òun ni kì í sọ side effects ó dàbí fíìmù kan tí mo wò concussion àwọn tó máa ń play soccer tó máa ń fi orí gbára wọn yìí. Rugby. ó ń ṣètò wá kí n ṣe rugby ní ṣá àbàwọn lè máa ń wọ helmet. tó máa ń forí gbóra wọn bí àgbò. tó máa ń gba bí rugby náà ni tó máa ń sọ àwọn kinní yìí tó bá ń sẹ́rí mọ́ra wọn náà mo ṣàn kó máa ṣẹlẹ̀ nínú rugby náà tó máa ń sẹ́rí mọ́ra wọn ní wọ́n máa ń shift so gbogbo àwọn kinní máa ń ní effect so ìwọ tó dúró tó gba ẹ̀ṣẹ́ sórí. orí tí bí ọ̀rọ̀ Mohammed Ali pé orí tí ẹ̀ṣẹ̀ tó kọjá 1000 tó ti gbà ṣe lórí ọ̀rọ̀ náà bá wá ó ti pọ̀ jù. àdúrà táwọn bàbá fún ni pé kí Ọlọ́run bá tẹ̀sáfẹ́ rẹ̀ kó sì fún àwọn ẹbí ẹ̀ ní ọkàn láti gbà á. inú àdúrà gidi ni. wọ́n ń gbà dáadáa náà ọ̀nà ẹ̀kan lọ́kàn tó fi ń gbé dáadáa bẹ́ẹ̀ ni because táwọn náà bá fi dáàdì wọn ti ṣe ó ti meet àwọn tó tóbi jù ní lẹ́yìn Ọlọ́run àwọn tó tóbi jù ní ẹtì yìí ó ti mí tẹ bàbá wọn ti mí tẹ that is how powerful he is so kí ló tún kù tó fẹ́ ṣe orúkọ ẹ̀dẹ̀ ti go round the world. kò sẹ́ni tí ò mọ Mohammed Ali. àwọn àti àgbà táwọn ń dìde táwọn dàgbà bọ̀ ṣẹlá rẹ̀ gọ́mọ Nàìjíríà ni. àwọn ẹni tẹ̀lé pé bóyá ilẹ̀ Haúsá ló ti wá ṣùgbọ́n kinní kan ló kàn máa wá ń ṣẹlẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ Keshi ikú ẹ̀ ó bani lẹ́rù nítorí pé ká má tanra wa a ò mọ ẹni tí ikú kàn ní tòótọ́ ṣùgbọ́n lógún ọdún sígbà yìí Keshi ò ń ṣe ẹni tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ro kan kú sí. kò sẹ́ni téèyàn máa ń ro kan kú sí o ṣáà pé téèyàn kan bá wà lórí ààrẹ náà nípa alágbájá yìí ó ti wà lórí ààrẹ láti ọjọ́ mẹ́ta kan. irú ti Mohammed Ali kò yẹ pé ó bá àwọn kan ní abo torí pé àgbà ti dé àti mọ̀tẹ́lẹ̀ àìsàn téèyàn ti ń bájà láti bí ọdún mélòó kan. títí Keshi yìí èèyàn kan sọ ní orí motion pé ó ti máa close money is a sport journalist so ó máa lọ sí àwọn training Super Eagles yìí dáadáa ó ní Keshi pé ó ti ń bá ẹsẹ̀ níòlẹ̀ ó ti ń bàjá tipẹ́tipẹ́ pé níòlẹ̀ máa ń lù pé tó bá rí Keshi kò lè dúró fún 5 minutes pé ó máa ń complain pa níòlẹ̀ pé nígbà kan lónìí fẹ́ lọ ṣe sọ́jú ṣẹ̀ṣẹ̀ pé ọdún bóyá kò mọ what next bóyá kò rí ṣe ọdún bóyá ò ṣe I don't know but àwọn Nigerian wa yìí sìn báwo la ìfẹ́ immortalize àwọn great men yìí that is Keshi and Shuaibu òun náà qualify wa fún World Cup ó jẹ́ kó lọ ó ṣiṣẹ́ kò jẹ́ kó lọ Keshi yìí sìn Nigeria nìkan lọ́kọ́ ti immortalize Togo òun nìkan ni coach tó ń pé ó gbé Togo lọ World Cup till now Togo ti lọ sí World Cup ní tó tún kó wọn lọ that is Keshi nìkan ló kó Togo lọ World Cup yẹn. ètò tí ẹ báwọn Mali náà ṣe náà àpẹẹrẹ sí wà ńlẹ̀. meanwhile tí bá ní kí n pick up from ẹbí tí Bídèmí ti ń bọ̀ tó bá rí fine níbi ọdún tó kọjá ní sometimes December la gbọ́ ikú ìyàwó Keshi tó bá dẹ̀ wò láti gbà tó ti ṣe bẹ́ẹ̀rì àìtàn ló ti ní Keshi ti padà now recently tó wálé ó kàn wálé pé kóun wá tú return ẹ̀ ṣe ló ṣe wá sílé but tó bá wò òun àti ìyàwó ẹ̀ wọ́n ti wọléwọ̀de too close pọ̀ it's too close. bàbá ní ká máa sọ̀rọ̀ Keshi láti ìsìn di ọ̀la ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Shuaibu náà tó ǹjẹ́ nǹkan tó wá yà mí lẹ́nu lórí ẹ̀ka tó lọ sókè lọ́hùn-ún náà ni pé Shuaibu tún lọ kọ ó tún lọ síbẹ̀ ó lọ sign condolence bẹ́ẹ̀ ni. ẹ wo kọ́lọ́run lódùmarè gẹ́gẹ́ bọ̀rọ̀ tó sọ má bí àmọ́ ẹni tí kú kọ̀ kọ́lọ́run kan jẹ́ kí ọdún jìnnà síra ni ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ jẹ́ ká lọ wo àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀kan tí àwọn ènìyàn ńlá yìí tí wọ́n ti ṣe láti lọ sókè lọ́hùn nígbà tá a bá padà dé ètò bó ṣe ń lọ lórí pápá Orísun ó ń tẹ̀síwájú.